baby. Answer. Oh, I come over. See, you don't get money for this house. Ayé mi tèmi bá mi. See, I don't tell. Shut up. I'm a break your head. I'm a married now. What do I? Tẹ ìṣirò ọmọ wo wá rèé torí Ọlọ́run. Shut up. people is my life, I beg. Shut up. Ah, CTC AY. Ọmọ ọlọ́jọ́ bí èmi náà ní mo fi fìlà fojú ni. Ah, ẹ̀mí rẹ̀ ó mú ọ pẹ́ láyé ìgbà ọdún kan ni. Okú oríire Yorùbá nation lóòdì ó CTC AY ọ̀pọ̀ ẹjọ́ òbí rẹ̀ báyìí èyí tí ń bọ̀ nínú owó pẹ̀lú ọlá pẹ̀lú ìdẹ̀ra ìbò oníkẹ́mà ní owó tíkẹ́ẹ̀tì náà mò ń wá àwọn wèrè tó wà ní àdúgbò mi ní sáré lọ ṣe sakara mọ́ wọn inú mi lọ ìgbowó ká ṣe kẹ́mi náà fura flight kí máa bọ̀ ní ìgbà ọdún kan ní ẹ̀mí rẹ̀ ogun CTC ọ̀pọ̀ Ibo ní kí